Hello, hello Káfáyà, bó ni? Sọ fún Dámilọ́lá pé owó àbáyà tẹ̀yà wọ́n ti ń sọ̀rọ̀ o. Nígbà tí léyà parí tẹ̀ wá sanwó àbáyà tẹ̀ rà. Kí ni irú rọ́bìsì wo nu? Kìí ṣe pé bóyá ìyá kiri lórí mi ní ìsìn tí ń sinwó lọ́wọ́ mi pé ẹ̀wọ̀n tí mo wá so nídùúró àbáyà fún. Ẹ wá sanwó èmi ò fò sí o. Bó o ti ṣe nígbà tún àwẹ̀ náà nù o. Sọ ọmọ pàdé tó kó ń gbà náà èmi náà ló fi dúró. Èmi ò so nídùúró mọ́ o. Bẹ́ẹ̀ ni mo sọ yìí ṣé mọ́ ni mo sọ òun. Bọ́ bá ti mọ̀ wípé o ò ní sanwó àbáyà òun kúkú fọ̀ kó o gbé lórí nínà kí o kọ́ ọ̀dẹ́ apádà sọ́dọ̀ rẹ o. Ìtí ìsọ ni mo sọ òun. Só ti yọ báyìí. Ìlẹ̀ mọ́ dúró mọ́ káyọ̀ mo ti mọ̀ kí mo sọ nídùúró fún ọ́n tó ti gbà àwọn àbáyà o. Ọ̀dẹ̀ kò sí wàhálà. Ìmọ̀ èrè sí ọ̀dẹ̀ bọ̀. Wo lò sí náà tẹ́ mọ̀ gbà àwọn àbáyà. Òfò olúwa rẹ̀ so nídùúró tẹ́nì ìsìn. Èmi náà ni. Cheers. Ẹ káàárọ̀. Ń lọ. Kí ló kàn yín? Kí mo pè yín sí? Kí ló kàn yín? Ẹ ṣe máa ń jókòó sílé tẹ́ ẹ̀ ní kan ṣe tẹ́ máa rìn kiri. Ẹ tún rí kan ṣe bá interview tẹ́ tún ṣe kiri. Ẹ tún ní ẹni Monday ẹ̀ tún lọ. Ń lọ lónìí. Kí ló ṣẹlẹ̀? Mo jẹ breakfast lánàá. Ẹjọ́ náà ṣẹ́ lọ́kọ ni. Mo lọ́kọ. Alọ́kọ yín tẹ̀ jẹ breakfast. Bọ̀dà Julius ni. Bọ̀dà Julius wọ́n mọ̀ ṣe bẹ́bẹ́ lánàá yá sí. Wọ́n ṣe bẹ́bẹ́ lánàá. Níṣe ni bọ̀dà Julius àti ọmọ tí wọ́n máa ń pè kẹ́mi tí òun. Níṣe ni wọ́n wọ tòmáìsì lánàá, máàsì. Wọ́n wọ mathematics lánàá. Àwọn wọn wá bẹ̀rẹ̀ sí ní ìsakọ̀ wọ́n gbé àwọn pọ̀n káàkiri. Sọ yẹ kí kẹ́mi tí ọgbọ́n kò mọ́ lọ́wọ́. Ẹ̀yin náà rí. Ojú yóò fọ́ ni. Tí wọ́n tún ṣe fídíò ni. Mo mọ̀ dáná mọ̀ gbà mí lọ́wọ́ bọ̀dà Julius tó ṣe pé ní. Mo ti ń rìn bọ̀dà Julius láti kòkó báyìí mo ti ń rìn wọ́n bọ̀. Tí mo fún wọn lóúnjẹ tá a bá jẹ kù. Tí mo gbé júùsì fún wọn. Ìmọ̀ wípé bọ̀dà Julius ó lọ fẹ́ kẹ́mi tì. Yẹ́sì. Ìrọ̀lẹ́ wọn rí. Ìrọ̀lẹ́ wọn rí yẹn ṣe. Èmi mo fún bọ̀dà Julius mo máa ń jẹ ráìsì. Yẹ́sì tí wọ́n ṣeun. Àwọn ọmọdé ọmọ wọn yà sí yóò jẹ́ ìyá tí wọ́n ṣe fún mi lánàá. Wọ́n wá wọ máàsì, wọ́n wọ mathematics wọ́n rìn kì. Ẹ dákun kí lọ́kàn yín. Èwo ni kàn án kí ló tẹ̀ rẹ ṣàjẹrẹ́tì lórí ọ̀rọ̀ ayé mi? Kí lọ́kàn yín? Ẹ wá lo paracetamol fẹ́ dìkì tí ń ro èmi. Rọ́bìsì tẹ́ mọ̀ sí kí sáré fúnra yín tẹ̀ lọ́kọ. Ìrọ̀lẹ́ kọ́lẹ̀ máa ń wẹ̀, alẹ́ kọ́lẹ̀ máa ń jáde, olóṣó kọ́lẹ̀ ń ṣe. Ṣé irú yìí ló fẹ́ gbé níyàwó yìí ló fẹ́ lọ ṣe tòmáṣì pẹ̀lú tó fẹ́ gbé jáde? Sẹ́yìn sẹ́yìn ẹ̀mí sẹ́yìn. Ọ̀rọ̀ ẹnu burúkú ẹnu yìí tẹ máa búrò kiri tẹ máa ṣe ẹnu sóṣù. Ṣé mo parọ́ mọ́ yín? Ṣé wọn ilé ọkọ kẹfà kọ́ ni wọ́n ti lé yín ni? Náà lè lé yìí ṣe bí ìwà kẹ́mi tí ìdá ni bọ̀dá jíjọ́ sì fi tẹ̀lé. Ẹ kò máa búrò kiri ẹ̀ nìkan ṣe iṣẹ́ tẹ tún ṣe tábí tẹ tún ṣe. Kẹ́ lọ bẹ̀ báyìí lẹ̀kọ́ ẹlẹ́jẹ̀. Kí lọ́kàn yín? Bẹ́ẹ̀ sì máa sọ kí lọ́kàn yín sọ̀rọ̀ ayé mi? Bẹ́ẹ̀ sì máa bó sì kiri inú sọ́bọ̀ lọ́yọ̀ kí èdè èké gba fún ọmọ tó gbá ń dì í. Ọ̀rọ̀ tí ọ̀bá kan yín lẹ́mọ̀ dá sí káàkiri bíbí mi mọ́ jẹ breakfast bíbí kì í sẹ̀yìn. Bẹ́ẹ̀ sì máa ń ṣe ìrùn ọ̀rọ̀ tí ọ̀bá kan yín lẹ́mọ̀ dá sí kiri. Wọ́n mú mi breakfast jẹ́ kí lọ́wọ́ kan yín. Bọ́wọ́ mi mo lè jẹ nọ́ọ̀sì mo sì lè jẹ dínà. Ṣé ìwọ̀n àfààní? Ṣé ń tẹ̀ aláròpin ni yín? Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ ti rò mí pin. Ìwà jọ yín ló yá sí. Ìjọ yín lójú. Èwo lórí ìbú kí lọ́kàn yín pẹ̀lẹ́kùn mi pé tẹ̀ ràn mí nígbe. Mo rán yín sẹ́ni. Ẹ mọ̀ bó ti ká ìtẹ́ tó fi lé yín kò lé ọkọ náà rù. Ẹ mọ̀ ti sọ̀rọ̀ Mákindé káàkiri. Ẹ ní jókòó sójú kan. Bó bá dìrọ̀ lẹ́yìn ìsìn ẹ wà wẹ̀. Ẹ kò tẹ́ ẹ sọ.
ẹ̀yin olórí ibú ni ẹ̀yin tẹ́ mọ́ ń yá fóònù èèyàn ya fọ́tò ẹ̀ yá fóònù ọ́pulóòdù òsì lẹ́ ń bá káàkiri ẹ̀yin rọ́bìsì náà sẹ́ńsítì ọ̀fẹ́ o ẹ̀yin tẹ́ ń gbàjọ tẹ́ fi di CEO rárá àdó òsì tẹ́ ń bá káàkiri tí ọ̀bá kan yín lẹ́mọ̀ọ́dá sí kiri. Kí ni? Kí nìyí o ṣé mo sọ fún yín pé èmi ṣé mo kọ̀ mí mẹ́rin mi sí dúkọ̀ tó ẹ̀dọ̀jà sí ọkọ̀ mi lè ń dá sí ṣètò ìgbéra júlẹ̀ sí tá lórí tí wọ́n rò kọ̀ fún àì kò ṣeé rí mọ́yàn yìí sí nífẹ̀ẹ́ rẹ̀ ẹ mọ bó sì káàkiri ìgbéra júlẹ̀ sí tó sọ pé mọ̀ ìgbéra júlẹ̀ sí mo ń yá bàtà lọ́wọ́ mi ìwà afẹ́rù rẹ̀ yà sí kọjọ́ tó ṣe pé ní mo ti já rìn sí látàrí ìfẹ́ rà ní bí bàbá ìfẹ́ yàn ìwà afẹ́rù ìgbéra júlẹ̀ sí tán. Mo mọ̀ pọ́n lérìn ẹ máa wò yín mo mọ̀ pọ́n lérìn èmi èrò hàn sí nínú àwọn tí mo ń sọ̀pẹ́sì ara wọn. Bí ó tẹ̀ ń tẹ̀lé mi káàkiri ẹ sì fi mí lẹ̀ kí ló kọ́ yín pẹ̀lú ọ̀rọ̀ ayé mi. Ẹ rí nǹkan tí ń ṣe yín sì forúkọ yín sí rìkọ́ọ̀dù yín sì ṣe ń ta fi orúkọ yín sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ ṣe mọ́ ń yá fóònù ṣe mọ́ fi ń ya pọ́tírẹ́tì. Orí ibú tẹ̀mọ̀ bá káàkiri ṣe gbádùn báyìí mo ní mọ́ tẹ̀lé mi wọ́n òsì rọ́bìsì ìsì múdù ẹ fi mí lè mo ní ìsì múdù ẹ mọ́ tẹ̀lé mi mọ́. Ẹ jẹ́ mọ́ lọ ẹ mọ́ tẹ̀lé mi mọ́ òsì òun lórí ibú tó mọ ń yá wíìgì àwọn èèyàn kiri ṣe gbádùn sáàmọ́ pé yẹ̀yẹ́ máa ń dùn yàn. Èsì fi mí lẹ̀ sí wọ́n náà yín mọ́ mi ni.